ọmọ Oòduà ni mí. tọkàntọkàn. ọmọ bíbí Oòduà ni mí. tọkàntọkàn. ọmọ Oòduà ni mí. tọkàntara. ẹ̀yin kọ́. ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. àdúrà ó gbà. mo rí reply brother mi Ridwanu line ẹ ṣé wọ́n ní God bless you bro na wetin we all expecting from you people be this since all this day not by fighting each other both of you are doing well. Yes, ẹ káàárọ̀ ẹ̀yin ènìyàn wa mo kí wa níbikíbi tí a bá ti ń gbọ́ mi ẹ kú ojúmọ́ mọ́ ọmọ yín náà ní Agalamago TV lórí ọ̀rọ̀ Ìbà Gani Adams ọ̀rọ̀ àwọn OPC àti olóyè Májàsọ́lá Ìgbòho ó dàbẹ̀ ni pé bóyá àwọn èèyàn wa wọ́n ti ń farabalẹ̀ ń sìn wọ́n ti ń ronú dáadáa ẹ wá gbọ́ nǹkan tí àwọn ọmọ OPC ẹ wá gbọ́ ohun tó ń wí ẹ wá gbọ́ nǹkan tí wọ́n wí ẹ wá gbọ́ ohun tó wí àárín àwọn ìròyìn kan náà pé àwọn kan ti ń dìde láti settle ọ̀rọ̀ yẹn ṣùgbọ́n sometime it's going to be too late tí báwo náà ṣe ń sọ òyìnbó yẹn when the head is caught you know nǹkan we need to do something at the right time àwọn òyìnbó sọ pé May aches when the sun shine do things at the right time tí nǹkan bá di late jù ń gbà mí kì í máa make sense the time táwọn èèyàn fi dákẹ́ tó fi ń wo ọ̀rọ̀ yìí time tí àwọn èèyàn fi dákẹ́ tó fi ń wo ọ̀rọ̀ wọ́n ti dákẹ́ jù ó ti pẹ́ jù láti gbé ìgbésẹ̀ lórí ẹ̀ a pariwo lórí ìkànnì yìí gidi gan lórí ọ̀rọ̀ pé ṣé wọn bá níyanjú ọ̀rọ̀ yìí wọn ò ní sẹ́tù ọ̀rọ̀ yìí fún wọn ṣùgbọ́n ọmọ Yorùbá kan náà ni wá gbogbo àwọn ọ̀rọ̀ tá a sọ nígbà yẹn náà làwọn ọmọ OPC jáde síta ń sìn a mọ̀ pé we have individual differences a dẹ̀ ní individual knowledge of understanding àwọn tó sọ̀rọ̀ yìí ń sìn nínú fọ́nrán tẹ́ fẹ́ wò yìí eléyìí ní ọpọlọ dáadáa ni bíi ti tàwa ẹ rí i pé náà ní sáìdì tàwa a rí àwọn tó jẹ́ pé wọn ò lè ẹ́fà ronú báwa ṣe ń ronú wọ́n pọ̀ káàkiri lórí ayélujára láwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wa tí wọ́n nífẹ̀ẹ́ olóyè ìfẹ́ àfọlójú tí wọ́n rí ìfẹ́ tẹ́ pé wọ́n lè fi ronú sí ọ̀rọ̀ ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ wo fọ́nrán yìí náà ká tó tẹ̀síwájú. ọmọ Oòduà ni mí. tọkàntọkàn. ọmọ bíbí Oòduà ni mí. tọkàntọkàn. ọmọ Oòduà ni mí. tọkàntara. ẹ̀yin kọ́. ọmọ Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. àdúrà ó gbà. mo rí reply brother mi Ridwanu line ẹ ṣé wọ́n ní God bless you bro na wetin we all expecting from you people be this since all this day not by fighting each other both of you are doing well adúpẹ́ fọ́lọ́run. alhamdulilayi. lọ́dọ̀ tí wàá ń bí lápá tí wàá ń bí bẹ́ẹ̀ni. ní èmi ọmọ Gani bẹ́ẹ̀ni. the 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o. Ìbà Ìgè Abíọ́dún Gani Adams Oòduà. so bàbá àgbàlagbà kọ́lọ́run jẹ́ kí bàbá yẹn pẹ́ fún wa èmi ò rò pé ààrẹ instruct anybody pé ẹ lọ máa bú lágbájá kan but ẹ mọ̀ wípé níbi téèyàn bá ti ń gbàjẹ téèyàn fi ń survive tó fi ń bọ́yàwó tó fi ń bọ́mọ ò ní lajú ẹ̀ lẹ̀ pé kí bẹ́ẹ̀ ṣe kíni kí bẹ́ẹ̀ bàjẹ́ ìtara yẹn ló mú gbogbo wa pé kí ni irú gbogbo eléyìí ó yẹ ẹ wo irú àfáà sínú ẹ wo irú bàbá Èkìtì ẹ wo irú bàbá Lámìdí TV ẹ wo irú gẹ́ẹ̀ kan báyìí náà tó pẹlẹbẹ báyìí bẹ́ẹ̀ lọ tọ́pọ̀ tó ń jáde fún Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́. tí bá ṣe pé bílù ìṣerí jagunjagun yàtọ̀ sọlọ́dẹ tó bá ní kó máa lé wọn mú ipẹ́ ní wíẹ̀ tó bá ti rí wọn kó máa lé wọn mú kó máa lọ fà wọn fọlọ́pàá kò síbi tí ò sópìsì gbogbo Nàìjíríà o ẹ má jẹ́ kí n tàn yín kò síbi tí ò sópìsì ṣùgbọ́n bí báyìí là ń ṣe nílẹ̀ wa èèwọ̀ bòmí bàbá yìí ò sọ̀rọ̀ bàbá yìí kàn ó pé sáwọn eléyìí ẹ wo wọn kéré sí nọ́mbà wa wọn kéré so inú ọdún fátàṣe àbá náà ti yànnà lẹ́wọ̀n sọ fún wa anybody tó bá fẹ́ dẹ́gbẹ́ ẹ jẹ́ kí Sunday Igboho ẹjọ́ ṣe tiẹ̀ wọ́n mọ̀ pé tó ilẹ̀ Yorùbá is a battlefield kò ń ṣe bí tó kàn lè kù fìrí wa tó bá ṣe wèrè pẹ̀lú fìgìláńtẹ́ tó jẹ lọ ó lè ṣe wèrè pẹ̀lú Àgbẹ̀kọ̀yà kó jẹ lọ tó bá ṣe wèrè pẹ̀lú Àgbẹ̀kọ̀yà ó lè ṣe wèrè pẹ̀lú ìrù ẹkùn kó jẹ lọ tó bá ṣe wèrè pẹ̀lú ìrù ẹkùn tí wọ́n rí tiẹ̀ rò ó lè ṣe bẹ́ẹ̀ pẹ̀lú OPC kọ́ má bàa so kò jẹ́ bí àrùn yẹn ṣe jẹ́ ẹ jẹ́ kí everybody dẹ́gbẹ́ ilẹ̀ ẹ jẹ́ kí everybody máa ṣe nǹkan tí ó bá mọ̀ ṣe ipa ń bára wa jà àjọ ń fa nǹkan kan yẹn mi rò bó ní mínì lọ́dọ̀ tèmi
lẹ́yìn ká wá ìdàgbàsókè ilẹ̀ Yorùbá tá dẹ̀ mọ̀ pé tó bàbá wa di 15th Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ tá mọ̀ pé nǹkan tí bàbá yẹn ń wá fún wa nìyẹn ẹ̀yin náà wò so easy ni kí ẹ máa lọ ṣe kí ẹ máa promote culture Ọ̀ṣun Òṣogbo níye tó wọlé síbẹ̀ ọdún Fátasí ó níye tó wọlé bẹ́ẹ̀ tí bá tẹ̀ ní kí máa kà gan ó tiẹ̀ ti pọ̀ jù ẹgbẹ́ tó bá dẹ̀ ń ṣe tó jẹ́ pọ̀ ló ń dáwó sí ó mọ̀ wà á lè fọ́ọ̀sì àgbà yìí rọ̀ ẹgbẹ́ mi lílé àjọ dáa ni èmi ni mo ṣe gbẹ́ èmi ni mo ṣe àmì náà nípa ń bẹ̀ so ẹgbẹ́ tiwa nìyẹn ẹgbẹ́ tó kù náà Ọlọ́run á jẹ́ kí wọ́n lálùbáríkà irú ẹkùn ò ní bàjẹ́ vigilante ò ní dàrú Àgbẹ̀kọ̀yà ò ní bàjẹ́ àwọn OPC reform OPC new era OPC kìíní kan oríṣiríṣi ẹgbẹ́ tó bá wù kó wà nílẹ̀ Yorùbá tó bá jẹ́ pé jagunjagun kò ní bàjẹ́ lágbára rẹ̀ so bó ṣe rí nìyẹn ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ gbogbo àná kò sẹ́nibọ̀dì tá a lè sọ pé tó kó líìdì wá sí tó ju Ààrẹ Ọ̀nà Kakanfò lọ. ẹ wulẹ̀ ń rí wọ́n tara wọ́n lára wọ́n ṣe gbá wọ́n ṣá sórí ṣé táwọn tó wà ní orí pílátífọ́ọ̀mù ìtàn sọ̀sọ̀kúsọ ẹ bá gbọ́dọ̀ wo tiwọn yẹn because mo ti sọ fún yín ọpọlọ ẹlòmíì ó ti yòrò pẹ̀lú bá tún ṣe ń píríkì pìsì yìí ń sìn tá à ń sọ ọ̀rọ̀ tútù jáde yìí still náà kò tún ní dùn mẹ́nìkan mo rí bọ̀bọ̀ kan ìyẹn mi ti ẹ̀ mọ̀ I don't want to know níbi tó ti jáde wá tó bá rí ìkọkúkọ tó ń kọ lábẹ́ kọ́mẹ́ǹtì mi mo ti screenshot ìyá ẹ̀ pẹ̀lú bàbá ẹ̀ ìyá ẹ̀ àtòun mo mọ̀ wọ́n dáadáa tí bá fẹ́ bá fa nǹkan kékeré ni because mi ò pè é pé kó wá kọ́mẹ́ǹtì lọ́dà fídíò mi jẹ́jẹ́ mi ni mo ṣe fídíò mi ìwọ tó bá lè kọ́mẹ́ǹtì ìwọ tó bá lè kọ́mẹ́ǹtì fílẹ̀ so fún délé brother mi Ridwan Lai I really appreciate you thank you Ọlọ́run á jẹ́ kí ìfẹ́ èpè àwọn lọ́balọ́ba háúlẹ̀ àwọn aláàfin nǹkan kan tó ti jẹ́ tó ti ṣẹ́ sílẹ̀ Yorùbá Ọlọ́run á bá ka kúrò lẹ̀ ìtọ́ tí ó bá ṣe pépè ni kò yẹ kó jẹ́ pé tó ẹgbẹ́ OPC lẹ́nìkan máa jáde tá máa fi tayín kò ní jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò làwọn kan máa jáde kò ní jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò làwọn kan máa jáde náà máa fi tayín kò ní jẹ́ pé tó irú Sunday Igboho tóun náà ń gbìyànjú tóun náà wò pa àwọn ọ̀ràn mi lélẹ́yìí ìyà ò gbọ́dọ̀ jẹ wọ́n gbé àwa tiwa ó níbi tá a ti ṣe dé ẹni tí wọ́n bá fàgbọ́n lórí ẹ̀ kò ní dúró jẹ́ bẹ́ẹ̀ o ẹni tí Ṣàngó bá tójú ẹ̀ wọlé kò ní bá wọn bọ́ bá kò so so for you ìlú tó jẹ́ pé tó bá sọ pé òṣòótọ́ náà ó gbèjà Yorùbá lọ́tún gbèjà Yorùbá ló sì wọ́n á padà fi bí sú ẹni á padà fi bí sú ẹ wọ́n Yorùbá ìlú máa jó lọ ní inú gbogbo ẹ̀dá láyé pátápátá tó ṣòro help inú gbogbo ẹ̀dá tó ṣòro ràn lọ́wọ́ Yorùbá ni tó bá ń ran Yorùbá lọ wọn á padà fi bí sú ẹni bó o dúró tì wọ́n wọn á padà fi bí sú ẹni wọ́n bá jọ sọ tẹjọ jókòó tẹjọ gbìmọ̀ pọ̀ pé tó báyìí láṣẹ nígbà tí ilé ibẹ̀ iṣu wọ́n ti túká wọ́n ti jọ ìmọ̀ tún ìmọ̀ sí ni kì í jọ ìmọ̀ Yorùbá kì í dọjọ́ alẹ́ bóyá pè ní bóyá sàṣì ni kò yé ni so fún di eléyìí everybody máa bá peace everybody máa live life ẹ̀ lọ Ọlọ́run àkọ́ àmọ́ ṣe o ilẹ̀ Yorùbá ò ní dàrú àdúrà wa gbà God bless all entire member of Orí-Adé local government in OPC ti Gani Adams ti Ààrẹ Ọ̀nà Kakanfò God bless all OPC Ààrẹ Ọ̀nà Kakanfò amen God bless all Ìró Ẹkùn God bless all vigilante God bless Àgbẹ̀kọ̀yà God bless whatever so shall it be in the mighty name of Father and of the Son and of the Holy Ghost ó ti lọ báyìí ẹ bá mi pín ẹ bá mi láìkẹ. gẹ́gẹ́ bí nǹkan tí mò ń sọ ẹ káàbọ̀ padà àwọn èèyàn wa kan wà tẹ́ pé kò sí nǹkan tẹ́ òkú wọn lè sọ tó máa gbọ́ pẹ́ wọn ń fẹ́ yàn nífẹ̀ẹ́ irúfẹ́ bẹ́ẹ̀ yẹn no a máa ní sùúrù ni nǹkan á máa bàjẹ́ ni nínú ọ̀rọ̀ tí arákùnrin nínú ọ̀rọ̀ tá à ń sọ yín sìn a lè ráwọn èèyàn tó máa tẹ́ta kò wá lé lórí mo gbé fún ẹ bọ́dà ẹ fún ọ̀rọ̀ tẹ́ sọ nínú fọ́nrán nǹkan tá à ń wá rèé ẹ jẹ́ kí àwọn èèyàn kan máa bọ̀ nílẹ̀ Yorùbá kẹ́rù máa bà wọ́n olúkàlùkù ṣe tiẹ̀ ká máa dá àwọn ẹgbẹ́ security sílẹ̀ ká pọ̀ tó ẹ pa agbésùnmọ̀ yẹn wá fẹ́ wọlé Yorùbá wọn á kọ́kọ́ ronú wọn lẹ́ẹ̀mẹ́ta lẹ́ẹ̀mẹ́wàá kán tó lè wọnú ilẹ̀ wa kí la wá ń bára wa jà fún. wọn ń pohùn má gbogbo lẹ́nu ayé ò ní pohùn mọ́ ẹ lẹ́nu brọ́dà yìí bóyá ká ṣe máa ronú rèé kì í ṣe kí ká wá fẹ́ràn ẹni tá à ń tẹ̀lé nífẹ̀ẹ́ àfọ́ ẹ lójú ẹnì kan bá ti lè sọ̀rọ̀ sí wọn á gbà á bẹ̀rẹ̀ sí í dá padà á máa pariwo tí wọn ò dẹ̀ rán wa níṣẹ́ o tí wọn rán wa ní ẹ̀rí kó dá orúkọ àwọn kọ̀ọ̀kan nínú fọ́nrán yìí
ó dá orúkọ àwọn kọ̀ọ̀kan nǹkan táwa ń pariwo lé lórí rèé o ṣùgbọ́n nígbà tí èmi jáde tí mo sọ̀rọ̀ ńgbà yẹn gbà tí mo rí pé náà Ààrẹ Ọ̀nà Kakanfò ọ̀rọ̀ tẹ́ sọ wọn yẹn ti pọ̀ jù òun la fi jáde la fi sọ̀rọ̀ ṣùgbọ́n àwọn gbìyànjú láti pẹ̀tù sí láti ilẹ̀ yìí kò yẹ kó rí bí ẹ̀yin àgbáyé dìde ẹ̀yin àgbáyé ilẹ̀ Yorùbá dìde òun làwa ń pariwo lé lórí ṣùgbọ́n inú wa dùn ún sí pé gbogbo ẹ̀ ti lọlẹ̀ kò sóhun tó bá lọ sókè tí kì í lọlẹ̀ kí wọ́n bá wọn wí káàkiri olúkálùkù ṣe tiẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé bóyá káníkájẹ kúrú kó tán lábọ́ ká ti máa gbọ̀nwọ́ ẹ̀ sáwò ìyẹn ni ò make sense nígbà tá Ààrẹ Ọ̀nà Kakanfò bá lòun jáde síta wọ́n fẹ́ wá sọ̀rọ̀ àlàáfíà wọ́n ti ju ọ̀rọ̀ sílẹ̀ àbẹ́gbọ́ wọ́n ní wọ́n fẹ́ sọ̀rọ̀ kí àlàáfíà jọba ṣùgbọ́n wọ́n ti jù sílẹ̀ wọ́n ti jù míì sílẹ̀ ìyẹn ni pé ká jẹ kúrú kó tán lábọ́ ká ti gbọ̀nwọ́ ẹ̀ sáwò òun náà ń pè bẹ́ẹ̀ tí ò dẹ̀ kó rí bẹ́ẹ̀ olóyè Ìgbòho ò ní bá yín sọ anything majority náà pè bẹ́ẹ̀ ẹ jẹ́ ká fi àlàáfíà ká fi bára wa ṣe kólúkálùkù máa ṣe tiẹ̀ nǹkan kan ìlè pa wá pọ̀ nǹkan kan àì pa wá pọ̀ tí bọ́mọ Yorùbá kan náà ni wá kí ni nǹkan gan tá à ń jà fún that is my question àǹkíní yìí ó affect wa seriously ìtàn Ìlọrin ó yẹ kó máa dùn wá lọ́kàn ní gbogbo ìgbà tó lè nǹkan ìtìjú ni wọ́n ń gbalẹ̀ mọ́ wa lọ́wọ́ wọ́n wá ń jẹba mọ́ wa lórí nǹkan ìtìjú ni ṣáwọn ọmọ Ìgbò kì í fi wá ń ṣe yẹ̀yẹ́ àwọn ọmọ Ìgbò ṣé wọn kì í fi wá ń ṣe yẹ̀yẹ́ pé wọ́n kàn ká wa wọ́n gbalẹ̀ wa ṣé wọ́n gbalẹ̀ wa lóòótọ́ ni ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ wọ́n gun ẹṣin wa bá wa wọ́n ti ń jọba lé wa lórí tí àárín nǹkan ṣe sí àwọn nǹkan tó yẹ ká dojúkọ rèé o àwọn nǹkan wọ̀nyí ló yẹ ká dojúkọ àbí kì í ṣe ọ̀dọ̀ wọn náà ń gbà wọlé ọ̀dọ̀ wọn ní Ìlọrin ọ̀dọ̀ wọn kọ́ náà ń gbà wọlé Yorùbá àbí ibo náà ń gbà wọlé ibẹ̀ ni wọ́n ń gbà wọlé àwọn ibi tó yẹ ká dojúkọ rèé even Ààrẹ Ọ̀nà Kakanfò tá à ń sọ yìí ó yẹ kó máa dùn wọ́n pé àwọn tó ti yí wà lórí àpèrè yẹn káwọn tó débẹ̀ àwọn tó pa wọ́n rèé tó yẹ ká jọjọ mọ bá a ṣe jọjọ máa ṣe pọ̀ ká nífẹ̀ẹ́ ara wa àwọn kan fi wá ń ṣe yẹ̀yẹ́ ni ẹni tó ń wò tó ń wòran ni wá wọ́n fi wá ń ṣe yẹ̀yẹ́ pa àmọ́ nǹkan tá à ń ṣe a máa bára wa jà a máa ju ọ̀rọ̀ síra wa a máa ṣe àwọn nǹkan tó make sense mo dúpẹ́ lọ́wọ́ àwọn tó sọ̀rọ̀ àlàáfíà náà máa bá yín gbé àlàáfíà ni ká máa bára wa wà o ẹni tó bá wù kó máa sọ nǹkan tó bá wù káwọn èèyàn máa sọ ẹ má dá wọn lóhùn àwọn èèyàn á sọ̀rọ̀ torí kán wá wò wọ́n orí kán rí viewer kán rí followers kán ṣe gbogbo kí ni is not making sense to me tó bá jẹ́ ẹnìkan ló ń wò mí I don't care. The love of money is the root of all evil àní rí báyìí lọ èmi ọmọ náà ni Àkàlàmàgbò TV ẹ bá wa pín ètò yìí ẹ bá wa share thank you all kò ní jù báyìí lọ.